ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀dẹ̀kú àdó ti bàbá wa Sunday Igboho. Mo tún kí yín pé ẹ káàsán ní èní ọjọ́ Wednesday. Akí gbogbo ẹ̀yin màmá wa lẹ́ẹ̀kan sí, akí gbogbo ẹ̀yin bàbá wa, a sì kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá fún àdúrótì lórí ọ̀rọ̀ bàbá wa olóyè Sunday Igboho. Ẹ ṣé gidigidi gan, ojú òní tì mí. Gbogbo ohun tí mò ń sọ ń gbà yẹn gbogbo ẹ̀ ló padà ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀fẹ́ jà a ní gbogbo wa fẹ́ jà tí mò ń pariwo àwọn ọba ẹni ká fa àwọn ọba sílẹ̀, kí làwọn ọba fẹ́ ṣe, kí àwọn ọba ò bá dá wa lóhùn ká máa ṣe tiwa lọ, ká ṣe gbogbo ẹ̀ṣẹ̀ iná ẹ̀ sí. Àìdásí wọn ìpalára púpọ̀ ló jẹ́ fún wa. Èmi dẹ̀ ń pariwo gbogbo wọn kiri, mò ń pariwo jáde, àwọn ọba igbá sọ̀rọ̀, wọ́n ṣe gbá, wọ́n ti tà yín, wọ́n ti ṣe gbá, wọ́n ti tà wá, iṣẹ́ yìí nìkan wọ́n ta gbogbo wa ni. Léni yìí sí ṣe pé àwọn lẹ ló ń pè àwọn ọba yẹ̀yẹ́, a nídìí wọn sẹ́ láti pè wọ́n, àti protest bó ṣe ní ká ṣe ṣe. Ọba ò ní dá yín lóhùn o. Èèyàn kan pè mí náà tó sọ pé àwọn ọba yóò ní kí nìdí tá fi ń sọ̀rọ̀ sí wọn. Ìdí tá ṣe sọ̀rọ̀ sí wọn náà ni pé wọ́n silent lórí ìyà tí ń jẹ àwọn tí wọ́n wà lábẹ́ wọn. Kì í ṣe Haúsá ni wọ́n jọba lé lórí, bẹ́ẹ̀ ni kì í ṣe Yíbò ni wọ́n jọba lé lórí, kì í ṣe Fúlàní ni àwọn ọba yìí jọba lé lórí. Níjọ́ Sunday mo sọ fún yín nínú ìkan nínú àwọn ọ̀rọ̀ mi wípé àìmọ̀ ráìtì yín sẹ́ kò lè jẹ́ kẹ́ ẹ ní freedom until you people know that ẹ̀yin ni àwọn ọba Yorùbá, àwọn tó pera wọn ní ọba fake, ọba játijàti tí kò mọ ìdí táwọn ṣe jọba, ẹ̀yin ló jọba lé lórí. You must know that right. It is your right. And when they are doing what is wrong, you will let them know they are doing what is wrong. When they do what is good, àwa náà a máa bọ́ta, a tún máa kí wọn pé wọ́n ṣe é, ká wá lọ máa bẹ̀ wọ́n. It is not your right to beg the king. Àwọn tí wọ́n rí yín pé ẹ̀ ń sá eré ìje pé kẹ́ ẹ lè bọ́ nínú oko ẹrú, tí wọ́n ń wò yín, tó ń wò yín pé ẹ̀yin táwọn ti tà, táwọn ti gbowó yín, àwọn ti gbowó pósí gọ́wẹ́ bí sí yín gan, àwọn ti gbowó ilẹ̀ tó máa sí yín sí lọ́wọ́ àwọn ìjọba Fúlàní. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi ò pọ̀ díẹ̀ ni mo kàn fẹ́ sáré drop báyìí kí n kúrò. Wàá rí wípé òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. Ìgbà tá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ struggle yìí, gbogbo àwọn tí mò ń attack nìyẹn, àwọn ọba, mò ń sọ fún wọn, mò ń pe orúkọ wọn, mò ń pe gbá, mò ń pàwo, àfi kí wọ́n dá sẹ́jọ́ yìí. Àwọn kan máa pè wá, ẹni ká fi wọ́n sílẹ̀, ká má bá wọn, a má bú wọn o, ká má sọ nǹkan kan sí wọn o, ká fi wọ́n sílẹ̀, wọ́n ti ń ṣiṣẹ́ lábẹ́nú. Ṣé iṣẹ́ abẹ́nú náà nìyí? Ṣé iṣẹ́ abẹ́nú nìyí? Òun ni bàbá olóyè Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ló tọ́lọ́mù níbi tí wọ́n ti mú yìí. Èmi ò dispute gbogbo ẹ̀yin tẹ́ lọ ń ṣiṣẹ́ lábẹ́nú, I don't go against you. Ṣùgbọ́n ẹ try láti máa gbọ́ ohùn Olúwa ju ohùn ènìyàn lọ. I continue saying it. Sunday Igboho ò ní kú. Ẹ jẹ́ ká fi sínú, ẹ̀yin máa wòran, ẹ kọ sínú ìwé ìrántí. Ẹ try láti gbọ́ ohùn Olúwa ju ohùn ènìyàn lọ. Kò ní kú, kò ní rùn, kò ní bàjẹ́, ibi kankan ò ní ṣe, wàhálà ò ní dé bá.
ẹ try kó tóbi kọ́ máa jẹ́ kó yé gbogbo ẹ̀yin ọmọ mùtúmùwà pátá ẹ̀yin ọmọ Yorùbá, ẹ máa gbọ́ ohùn Ọlọ́run ju ohùn ènìyàn lọ o. Pé bẹ́ẹ̀ kọ́ mo ṣe sọ lẹ́ǹkan, ẹ jọ is a correction. Ẹ máa gbọ́ ohùn Ọlọ́run, ẹ gbọ́ ju ohùn ènìyàn lọ. Ṣóhun tó bá fẹ́ ṣe sẹ́, àfi kí ẹ bá gbọ́ ohun tí mò ń sọ. Lẹ́yìn kí Ọlọ́run kó fún wa ní escape route, ọba kọ́. Tí Ọlọ́run bá wá fún wa ní escape route, ó lè lọ bá ọba o. Ọlọ́run ló lè lọ bá. Ẹ̀yin kọ́ lẹ lè sọ, èèyàn kọ́. Torí èwe, just go and pray. Ẹ túra yín sílẹ̀, ẹ tú gbogbo ẹ̀ sílẹ̀. Ọlọ́run ready láti gbọ́ ohùn yín lórí ọ̀rọ̀ Sunday Igboho sẹ́. Because táwa náà ń ṣàṣìn lọ́wọ́lọ́wọ́ báyìí kí n tó tún wá ṣe fídíò ìmúṣẹ kúrò lẹ́nu ẹni. Pẹ̀lú àwọn èèyàn tájọ gádà, tá ń gbàdúrà, tá ń ṣe oríṣiríṣi iṣẹ́ tó jẹ́ iṣẹ́ mi. Ṣùgbọ́n tó bá rí lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí ló fẹ́ máa gbàdúrà lé lórí. Ọlọ́run ò wà interested in Nigeria again. The only thing God is interested in is this country to break down. Everybody should go on his own way. That is all. Òun gbàdúrà unity, ìrọ̀lẹ́ ń pa. Ìwọ́nú yín pariwo orúkọ àwọn pásítọ̀, ìgbà wọn jáde, ìṣèbí gbogbo iná ẹ̀ ń àtàkì wa. Mo dẹ̀ mọ̀ wípé they are the number one people that can kọ́ tiẹ̀ lè àwọn lọ́lẹ̀ pín ìlú yìí just like that tí kò dẹ̀ ní sí problem. Ṣùgbọ́n àwọn tó lè pín ìlú yìí tí kò ní sí problem wọn ò jáde. Àwa ń sọ gbogbo atrocity tí wọn ò fi jáde fún yín. Gbogbo yín àtàkì wa, ẹ̀ ń sọ̀rọ̀ sí wa, ẹ̀ ń bú wa, ẹ̀ ń ṣe gbogbo ẹ̀. Ìmí àní ká máa sọ tó pé jẹ́ pásítọ̀ ẹ̀. Ìmí àní ká máa sọ tó pé jọba ẹ̀. Listen, mo ti sọ times without number. Bá a bá fẹ́ gba òmìnira ní Nàìjíríà yìí nítòótọ́, ẹ máa jà. Ẹni tó bá dẹ̀ mọ ráìtì ẹ̀ ní jà. Ẹ mọ ráìtì yín. Ẹ nídìí láti lọ bẹ ọba. Ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run. Ọlọ́run ló lè lọ bá ọba fúnra ẹ̀ tó pa láṣẹ fún pé ó yá dìde kó o lọ dá sọ̀rọ̀ Sunday Igboho. Ṣùgbọ́n àwọn tó rí, no matter how we beg them, ohun tí wọ́n fẹ́ ṣe ń ló wà nínú ọkàn wọn. Alákọ̀rí ọmọ òun ni wọ́n ń pe Sunday Igboho. Alákọ̀rí ọmọ ló ń perú wa. Òun ló ń perú wa. So don't cry for me. They can come for us anytime. Ó ti sọ nígbà kan rí nínú àwọn prophecy mi. Gbogbo wa ló ti ní gbogbo everything ni wa lọ́wọ́. Anytime tó bá rí pé ìwọ ló tún wà lókè, ló dúró sókè, ìwọ gangan ló wà lókè tó tún fẹ́ gbá front wa, they will come for you. Àwọn dẹ̀ ni wọ́n ń tì wọ́n. Àwọn ló ń tì wọ́n. Kútọ́nu mo fẹ́ yẹ kó o mọ̀ lénìí wípé Nàìjíríà ló wà lára àwọn tó bà ọrọ̀ ajé yín jẹ́ o. Kẹ́ ẹ lè ṣe ìdájọ́ Sunday Adéyẹmọ Adéníyì ọmọ Ìgbòho, kẹ́ ẹ lè ṣe ìdájọ́ ẹ̀ dáadáa. Ohun tó ń jà fún ni wípé kí a ní liberty, ká ní freedom. Mo fẹ́ kí ẹ mọ̀ Kútọ́nu. Mo fẹ́ kí Kútọ́nu gbogbo ẹ̀yin ọmọ Bẹ̀nẹ̀ kẹ́ mọ̀ wípé ìjọba Nàìjíríà ló ti bọ́dà o. Bọ́dà wa dẹ̀kẹ̀rẹ̀ òun lẹ ti ń rí owó jù. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n bọ́dà wa, àwa lè bí ń pa jù Nàìjíríà wa ni wọn ò kó nǹkan wá sọ́dọ̀ ẹ̀. Àwa làwa ń wọ ọ̀dọ̀ yín gbogbo ìgbà láti wá máa ra ọjà. Tí bọ́ ṣe ń kó nǹkan wá sọ́dọ̀ yín ló ń kó lọ sí Ghana, ló ń kó lọ sí Togo. Fíù ní Togo wá ń rà lọ́dọ̀ yín. Kẹ́ ẹ rántí dáadáa pé Nàìjíríà òun ló wà nínú àwọn tí wọ́n bà ọrọ̀ ajé yín jẹ́. Nàìjíríà. Ohun tí Sunday Igboho dẹ̀ fẹ́ ṣe ni wípé kí gbogbo ẹ̀ kí ó di àfìsẹ́yìn tí eégún fi aṣọ. Kí everybody wa ká lè ní free movement. Kí àwa pẹ̀lú yín kí a ní free trade. Òun ni Sunday Igboho fẹ́ ṣe. Kí a pín, kí Yorùbá lọ, kí Yíbò lọ, káwúsá lọ. Òun ni Sunday Igboho fẹ́ ṣe. Sunday Igboho is a freedom fighter. It doesn't kill anybody. Ṣùgbọ́n nítorí pé we don't have right in the face of our Nigerian government, they called him
criminals. Even those people that is killing us, they have never come out kí wọ́n láwọn mú ẹyọ kan nínú wọn kí wọ́n dẹ̀ pè ní criminals. Àwọn tó fẹ́ já plane tó fẹ́ já war, I don't know, the war plane or whatsoever, ní ìjẹta tọ́pẹ̀ra wọn Boko Haram, wọn ò tí ì lọ mú wọn. Sunday Igboho òun ni wọ́n ń bá kiri. Jẹ́ kí n tún sọ yìí fún ẹ kí etí ẹ lè ṣí dáadáa kó o lè mọ̀ pé kò sí nǹkan tó kan àwọn ọba pẹ̀lú yín o, kò sí nǹkan tó kan politician pẹ̀lú yín, kò sí nǹkan tó kàn wọ́n. Lọ gbàgbé ẹ̀, bóyá àná ni bóyá àjẹta ni lẹ́wọ́n install ìyálòde Oòduà à ń jẹ̀yà nílẹ̀ Oòduà, wọ́n tún install ìyálòde Oòduà. Àwọn tó fẹ́ tẹ́ ẹ lọ ń bẹ̀ nìyẹn o, àwọn tẹ́ ẹ lọ ń bẹ̀ òun ni mò ń sọ fún ẹ yẹn. Mò ń try láti ṣí etí ẹ ni. Ohun tí o nílò òun ni kẹ́ ẹ jẹ́ ká jáde. Èèyàn kan ò lè jagun, èèyàn púpọ̀ ló lè jagun. Èèyàn tó bá wá fẹ́ jagun yẹn, they will be in one accord. Wọ́n máa wà nínú ẹ̀mí kan. Bí wọ́n tiẹ̀ ń pa wá lọ, as the same thing náà la ṣì máa sọ. Nǹkan tó ń pè ní ogun nìyẹn. Tẹ́ bá wá ti rí pé kò ṣeé ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká fi struggle yìí sílẹ̀. Èèyàn kan ò lè dájà. You can't be pushing one person. Tẹ́ bá wá push ẹ̀tọ́ ẹ wá kó lẹ́yìn àwọn màmá kan pè mí sí gbogbo wa láwa ń lé wa o, à ń jẹun o, Sunday Adura Igboho o, báwo la yẹ fẹ́ ṣe o. Àwa gan ò sùn, ewu orí bójú mi ṣe rí ni, kò sí oorun, iṣẹ́ gbogbo ẹ̀ là ń ṣe. Àdúrà àwa gan ò sùn, kò sẹ́ni tó sùn, bóun gan ò ṣe sùn láà ṣe sùn, là ń ṣe iṣẹ́, là ń ṣe dòwe kọ́ Ọlọ́run lè bá wa dá sílẹ̀ kó lọ ní tiẹ̀. Sẹ́kò tó lo réèsì pọ́ìntì kan, mo ti réèsì méjì. À ń ti torí ọ̀jàjà hàn pé mo ti sọ without numbers nínú fídíò mi, many videos. Ọ̀jà níta ní ń jà lẹ́ǹkùlé òun. Ìyálòde Oòduà ni kí ni ṣé ilẹ̀ Oòduà sàn ni? Ṣé ayé ilẹ̀ Oòduà dá? Talk to me. Tí wọ́n tún ń jẹ upon how we are suffering. Èèyàn kan tó tún install èèyàn kan tó ní ìyálòde Oòduà. Eré ni gbogbo yìí ṣe ẹ̀yọ́ ọmọ Yorùbá. Ó lọ́wọ́ yí àwọn èèyàn tó wà ń bẹ̀ ni. Gbogbo yejú àwọn èèyàn tó wà ń bẹ̀ tí wọ́n ti install ìyálòde Oòduà. Tí wọ́n ni wọ́n ń ṣe. I don't care about you. Bó o kú kò sí nǹkan tó kàn ẹ́, kò sí nǹkan tó kàn wọ́n. Bó o fọrùn rọ̀ kò sí ohun tó kàn wọ́n. Kò bá àwọn ẹ̀ kó o jábọ́ látòkè kò sí ohun tó kàn wọ́n tó rí yẹn. Go and check everyone tó wà níbi tí wọ́n ti install wọn. They are in the same party. Wọn kì í ní sympathy. They were in agreement pẹ̀lú àwọn ìjọba. Sí nǹkan tó kàn wọ́n. Kí ló dá nílẹ̀ Oòduà tẹ́ ń jẹ ìyálòde Oòduà? Ṣèbá àwa tẹ́ fẹ́ jọba lé lórí náà ni wọ́n ń pa wá fún yìí, ló ń pa wá níṣojú yín yìí. Kí ló dá nílẹ̀ Oòduà? Kí ló dá nílẹ̀ Oòduà tẹ́ ń jọba lé lórí? Ṣé ohun tó dáa? Ọ̀rọ̀ ni mo sọ fún ẹ, ìwọ ni kó wá ronú ẹ. Wàá rí pé kò sóhun tó dáa nílùú yìí. Gbogbo àwọn tẹ́yìn ẹ ló ń pè, kò sọ̀rọ̀, kò ní jáde, kò tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí. Kò sóhun tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ti ta ọkàn wọn fún èṣù nítorí owó. Wọ́n ti ta ọkàn wọn fún èṣù nítorí mọ́tò. Wọ́n ti ta ọkàn wọn fún èṣù nítorí ilé tó ń kọ́ àti estate tí wọ́n ń kọ́. Say if not because of that, kí ló wà nú ayé yìí? Àwọn tó ti kú gan kí ló gbé lọ? Ó gbé anything lọ náà. Lẹ́yìn oúnjẹ tí mo fẹ́ jẹ, kò sí nǹkan tí mo tún wà. Lẹ́yìn òun jẹ pé kí mo máa jẹ, mi ò dẹ̀ ń jẹjẹ ẹyọ kan lọ léde, ẹyọ kan ṣoṣo ni mò ń dẹ léde. Kí mo wá ń wá nínú ayé yìí? Ṣùgbọ́n wọ́n ti ta ọkàn wọn fún èṣù. Wọn ò kíà nípa ẹnikẹ́ni. Ò bá kú kò sóhun tó kàn wọ́n. So therefore, àdúrà la nídìí. Ọlọ́run nílò àdúrà. Ó nílò kó la inú ẹ níbi gbogbo tó ti ń gbọ́ mi. Kó la inú ẹ báyìí kó wá máa gbàdúrà fún Sunday Adéyẹmọ Adéníyì ọmọ Ìgbòho. Kó wá máa gbàdúrà
Ọlọ́run rẹ́dì láti gbọ́, ó dẹ̀ ti ń gbọ́ gidigidi gan. Ṣùgbọ́n tó bá pẹ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà ètò tẹ̀ǹtẹ̀ ẹ lọ bá àwọn ọba tí nǹkan tó Ọlọ́run ò lè gbọ́ o. Ìwọ yẹn lọ gbàdúrà yẹn sí Ọlọ́run lórí ọ̀rọ̀ Yorùbá nations and other aspects kó wá wò bọ́ Ọlọ́run ò bá ní gbọ́. Nàìjíríà ti fail Ọlọ́run. Ìjọba Nàìjíríà ti fail Ọlọ́run. Àwọn ọba Nàìjíríà ti fail Ọlọ́run. Politicians Nàìjíríà ti fail Ọlọ́run. And they have failed humanities. I will continue saying the truth. If you like, ẹ lè bú èmi, kò sí problem. But òtítọ́ ọbẹ̀, ọmọ ti sọ fún yín, ọba ò lè ṣe anything. Lẹ́yìn pé ká gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run lè wá lọ bá ọba fún rẹ o. Yes, ìyẹn ló ń pè ní Ọlọ́run. Bọ̀dọ̀ tẹ̀yìn sọ yẹn, ọkàn fi yín rẹ́rìn ni. Lọ́dọ̀ wọ́n ṣe ń wò yín lórí TV, lórí íńtánẹ́ẹ̀tì, ẹ̀rín ni wọ́n fi yín rín. Bọ́bá tún wá ń rẹ́rìn náà, wá tún wá máa mu àwọn wáìnì kan tí wọ́n ń tà ní 1.5 million. Wọ́n ṣe ń fi yín rẹ́rìn. Wọ́n wá máa gbé wáìnì yẹn tó wáyà. Àwọn ọmọ ọ̀dẹ̀ yìí, àwọn ọmọ ọ̀dẹ̀ yìí tí wọ́n ti ẹ̀ ń sọ̀rọ̀ yìí. Ohun tó lówó bá fẹ́ ṣe ohun gbogbo tọ́gbé máa sọ̀rọ̀ nìyẹn ni. Àwọn alákọ̀ọ́rí ọmọ tó wá mú ẹ̀ ń sìn. Nǹkan tó ń pè lólówó nìyẹn. Olówó ìyà, olówó ìṣì, olówó tí ń fi ìyà jẹ mẹ̀kúnnù, ṣé yẹn lolówó? O mọ̀ pé tọ́lọ́run bá gbé ẹ sókè nítorí èèyàn kan ni. Tí Ọlọ́run bá gbé ọwọ́ ẹ sókè nítorí àwọn kan ló ṣe gbé ọwọ́ rẹ sókè. Tó bá wá fèlì láti ṣe, okùn Ọlọ́run. Níjọ́ ìgbéǹde àlìkíámọ̀, gbogbo ẹ̀ la máa tún sọ. Ìwọ ẹ bá wá kú, àwọn máa pariwo pé ilé ló lọ tarara, ilé ló lọ tarara, bàbá rí ilé o, ilé irọ́ o. Kóòtù ni bàbá lọ. Béèyàn bá ti kú báyìí kó máa retí kóòtù Ọlọ́run ni. Ṣèbí kóòtù ayé ni Sunday Igboho wà. Èmi dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ àtòhun tí Olúwa ń sọ fún pé Sunday Igboho máa yege. Kò sí wẹ́ẹ́ fẹ́ ṣe ní tó bá gbé tòótọ́ Ọlọ́run yìí sí wa. Sunday Igboho Adéyẹmọ Adéníyì, ọmọ Igboho gangan fún rẹ̀, ó máa yege. Kò sí wẹ́ẹ́ fẹ́ ṣe. Tẹ́tẹ́ bá ti lè kú kóòtù Ọlọ́run ni gbogbo yín lọ. Ibi tọ́lọ́run ti fẹ́ lọ dájọ́ ó tó ṣe láyé. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ nílò láti bẹ ẹnikẹ́ni. Tẹ́ ẹ bá mọ ẹ̀tọ́ yín, kí lẹ fẹ́ bẹ̀ wọ́n fún, ṣé ẹ̀ṣẹ̀ wọn ni? Ẹ̀tọ́ yín lẹ béèrè lọ́wọ́ wọn nígbà tẹ́ rí pé wọn ò fún yín ní ẹ̀tọ́ yín, ẹ sì béèrè lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ bá ń báyàn ṣiṣẹ́ ń sìn nílé iṣẹ́, kọ́ máa sanwó oṣù kìíní fún yín, oṣù kejì kò jẹ́ kó o dọ́dọ̀ ẹ̀ kó bèè pé níbo lówó oṣù ẹ wà. That is your right. Báwo ló ṣe máa ṣiṣẹ́ fún yàn tí kò ní sanwó oṣù fún ẹ? Bó ṣe rí náà nìyẹn. Until we know our right, we can never gain this freedom. Knowing our right, we give us the pathway to gain the freedom of Yoruba nations. You just share video yìí. Tèmi ti yín tòótọ́ o. Baba confirm. JP. Ẹ ṣé gan ni. We are on it. Mo dẹ̀ gbà pé Ọlọ́run máa gba gbogbo ògo. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti péra jọpọ̀, ó wà ní court tó wà ní Benin Republic. Wọ́n ti kóra bọ̀ báyìí láti dá ẹjọ́. Ẹ ṣáà wà nínú àdúrà kó tó tó alẹ́, àmọ́bi tá à ń lọ. Ṣùgbọ́n mo mọ̀ pé ti Ọlọ́run òun ló máa ṣe. Ẹ fọkàn yín balẹ̀. Nínú ohun gbogbo tó wù kó lè ṣẹlẹ̀ sẹ́, àní ti Ọlọ́run ló ṣe. Ó níbi tí Ọlọ́run ṣì ń gbé wa lọ. Ẹ dẹ̀ jẹ́ kí ó máa gbé wa lọ. Ṣọ́bàkẹ́, ṣé ní tó fẹ́ ṣe fún yín? Àwọn pásítọ̀ yìí kò sí ní tó fẹ́ ṣe fún yín. Regret tí mo kọ̀ ṣe ní nínú ọkàn mi pé ẹ ṣe ń tẹ̀lé àwọn pásítọ̀ yẹn kiri. That is just the only regret I am having in you people. You are still following them. Mo ṣe láwọn wèrè kan tí wọ́n wá ṣí Ambili ní Oyedepo, they are going to Canaan land nínú èyí tó wà nílẹ̀ yìí. Èyí tí wọ́n gbà lọ́dún tó kọjá ṣó ṣiṣẹ́ ni. Gbogbo àdúrà Canaan land tọ́lọ́lọ́gbà lóyún winners lọ́dún tó kọjá ṣó ṣiṣẹ́. This country is always bad. Every day. Ṣe bad. Mi ò ládùúrà ò ń gbà o. Ṣùgbọ́n àdúrà àwọn area kan Ọlọ́run ti dètí sí. God bless you. Share the video. Take care. Ẹ má bà ọkàn jẹ́, ẹ sì má bà inú jẹ́. Ẹni tí ó bá ń gba Ọlọ́run gbọ́ kì í bọkàn jẹ́, bẹ́ẹ̀ ni kì í banú jẹ́, kí Ọlọ́run lè ráyè ṣiṣẹ́ dáadáa. Say we must be bold and with no fear. The Lord is on this battle. Thank you very much. God bless you. Have a wonderful day. Tèmi ti yín tòótọ́,
Baba confirm JP. Just share it. Don't hold the video. Share it to everywhere you can share it. God bless you.